àkọ́dọ̀ ọ̀rọ̀ wa ni pé ẹni pé máàlù kan kú láìpẹ́ yìí wọ́n ń pè ní Ṣífọláríwájú Adépọ̀jù tí máa ń kéwì o. Akéwì. Ẹni pé nígbà tó kú ọ̀pọ̀ ó kú dá àtúmọ̀tọ́ lé dá gbogbo dá gbogbo sí kẹ́lẹ́ mo wá sọ nínú ọ̀rọ̀ mi pé èmi ò ní ṣàdúrà fún mi ò sì ní ṣépèlè mo rò pé ọ̀gbọ́. Bàbá wa bá wọn gbé mọ́nítọ̀ ó ṣe kú ní ó kú lóòótọ́ ṣùgbọ́n àwọn ò ní ṣàdúrà fún àṣírí ṣépè fún. Àṣì ní pè lọ́mọ náà, àṣì ní pè lọ́mọ àdìjẹ́ náà. Àní kú olùkọ́ ọmọ náà ní bẹ́ẹ̀ náà lọ sí ní fún sátífíkẹ́tì àdìjẹ́ náà. Àṣì ní kú, àṣì ní yìn. Àní kú, àṣì ní yìn, ṣùgbọ́n sọ̀rọ̀ pa ẹ̀. A sọ̀rọ̀ pa ẹ̀, orí ìyẹn lẹ́nu ara rí. Èèyàn ni. Èèyàn ni. Akáànú rẹ̀ nítorí kó jẹ́ èèyàn. Ó jẹ́ èèyàn. Ṣùgbọ́n bá ti ń wí yẹn, àkọ́kọ́ ẹ jẹ́ ká wo ìsìláàmù rẹ̀ níbo ló ti gbà. Wọ́n ló bá ìsìláàmù lóòótọ́ ó tó kú bọ̀ tí níbo ló ti gba ìsìláàmù ó ìsìláàmù ti wọlé ìsìláàmù. Ẹ̀yin jọmọ́ ṣé kìíní yẹn ńlá òdù dáadáa. Sọ́ńtà ò. Ẹjọ́ torí Ọlọ́run torí àwọn tí wọ́n wà nídìí kìíní wọn kọ̀ǹfíṣàn kan tó lágbára ni wọ́n ti máa lọ náà máa bọ̀. Ṣó ńlá òdù dáadáa. So àwọn wo ní Láńrewájú Adépọ̀jù gba ìsìláàmù lọ́dọ̀ wọn. Àwọn wo? Ṣọ́dọ̀ àwọn tẹ́rọ́rìsì ni àbọ̀dọ̀ Boko Haram. Àbọ̀dọ̀ Boko Haram olóòtú gba ìsìláàmù ẹ̀. Ìsìláàmù rẹ̀ ó rú èmi lójú. Ó rújú ìsìláàmù rẹ̀ rújú. Torí pé sìn ṣe káwọn ní ìsìn tàbá ní káfẹ́dà sọ́màlì náà ni. Sọ́màlì náà làbá bá ṣe káwọn. Àbọ̀mọ̀ náà. Àbọ̀mọ̀ náà. Ó kù sọ́wọ́ náà. Ní kílèmù Islam. Ó náà kílèmù Islam kódà ọlálùsùn náà lò. So níbo ni Ṣífọláríwájú ti gba Islam? Níbo ló ti gba Islam? Àwọn olóògbàgbà. Torí pé ń tàwa mọ̀ tẹ́lẹ̀ ni pé òkọni ayé, akéwì ayé, tí ń lùlù tí ń ṣe gbogbo ẹ̀. Ṣé kìí ṣe pé ńgbà tó rí pé kíní ìfẹ́ dàrú jẹ́ kí mi náà dọ́gbọ́n yí sí ìsìláàmù kí máa ṣe wáàsí. Ó ti bú àwọn kan, ó ti yìn àwọn kan. Ó ti yìn wá, ó ti yìn àwọn kan, ó ti padà kú wá. Ṣé ìsìláàmù yẹn, ìsìláàmù rẹ̀ yẹn, ó kèé sìn nígbà tó wá gbà ìsìláàmù, ṣé ó lọ lé kéwú? Ṣó lọ lé kéwú só kéwú? Tó fi lẹ́tọ̀ọ́ láti máa ṣe wáàsí. Tó fi lẹ́tọ̀ọ́. Ilé kéwú ló lọ. Ilé kéwú ló lọ. Níbo ló ti jáde? Níbo ló ti jáde? Nígbà wo ló kéwú? Ta ni múrísìdù rẹ̀? Ta ni ó ta ló di alátọ̀nà ẹ̀? Ó yọjú síta. Ó yọjú síta. Àwọn wo ni wọ́n ń jẹ́rìí gbé pé ìsìláàmù ni? Àwọn wo? Sáwọn tí wọ́n sọ pé Súfí onítọ̀rí ikọ̀ ìṣe Mùsùlùmí, sáwọn ni àwọn la fẹ́ gbà gẹ́gẹ́ bí Mùsùlùmí. Sáwọn ni tó bá kí èèyàn pé ìsìláàmù lèèyàn tá sì gbàgbọ́. Tá sì gbàgbọ́. Àwọn tó ṣe pé ìsìláàmù tí wọ́n gan à ń dáùtù ẹ̀. Ìsìláàmù tí wọ́n gan ẹ̀rọ ojú wọ́n ṣe kọ́ oṣù. Ìsìláàmù tẹ̀kìfírí. Ìsìláàmù tẹ̀kìfírí. Ìsìláàmù ẹ̀ tí máa kọ́ yẹ pé fèrè tí máa jáde ní ẹ̀yà ọ̀. Ṣé Mùsùlùmí nù? Ṣé Mùsùlùmí wá lò bí? Ẹni tó bá gba ìsìláàmù ní abala bẹ̀yẹn sáà lè pé ní Mùsùlùmí. Sáà lè pé wọ́n ẹni bẹ́ẹ̀ ní Mùsùlùmí. Àwọn Boko Haram nígbà tán fẹ́ bẹ̀rẹ̀ wàhálà wọn, wọ́n wá ké sí mi, wọ́n ní ń ká lọ sígbó Sambisa. Ìlẹ̀rọ̀ náà wá ké sí mi, ó ní ń ká lọ gbó ní Gàmbàrí. Kí yẹn wá gba ìsìláàmù lọ́dọ̀ àwọn. Sàkìsàkì náà lọ́dọ̀ mi. Sàkìsàkì náà. Lọ́dọ̀ mi. Tíjọba múlẹ̀ yóò ní. Ọ̀nà ni àjọ máa ṣe. Ọ̀nà ni àjọ máa ṣe. Kéèyàn wá gba ìsìláàmù níbẹ̀ yìí. Kéèyàn wá gba ìsìláàmù lábala abẹ yẹn, èèyàn tí ìpín sì léèrè pé ẹni bí àwọn onírà ń wé. Kó wá kú, ká ní Mùsùlùmí ni. Orújú. Ọlọ́run ni yóò jẹ́rìí ẹ̀.
Ọlọ́run jẹ́ rẹ̀. ó rújú sáwọ̀ èèyàn. Ó rújú sáwọ̀ ènìyàn ìtorí ẹ̀ láti ní ṣàdúrà fún àṣìbí ṣépè fún. Àní ṣàdúrà fún. Ìsìlámù ẹ̀ rújú. Ìsìlámù rẹ̀ ó rújú nírọ̀dí ojú kátàlọ́sì mú. Nírọ̀dí ojú. So, Ọlọ́run tí a bá wo Suratu Takfir, Suratu Takwir. Quran chapter 81. Suratu Takwir. A máa ka, a sì máa tú. Táàfi débi tá à ń lọ ń bẹ̀. Wọ́n dẹ̀ sí àṣẹ́tò bàbá sí mọ́lá. Ọlọ́run ní ìṣá ṣámsùkò wéra tì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار Bàbá, wọ́n tó bá ti di pé aláwàdà, àwọn eléré ayé, wọ́n kàn ń déédéé do níwàásí. Ayé ti ń kẹnu bèkó. Ayé ti ń kẹnu bèkó lọ. Kí à bá yẹn sọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó lo ẹlòmíì lọ́dún 15 lè kéwú. Ó kéré pinra ọdún 10. Èèyàn wá ń ti ń kọ ní bọ̀. Ó wá gbà Ìsìlámù, ó sì bẹ̀rẹ̀ wáàsí. Ó sì bẹ̀rẹ̀ wáàsí náà. A sì wá tẹ́wọ́ bàbá náà. A sì tẹ́wọ́ gbà. A sì tẹ́wọ́ bàbá náà. Oníwàásù. Oníwàásù ni. Ìṣá Ṣámsù kò gbéra. إذا الشمس كورت Nígbà tá a bá ká òrùn kó lẹ̀, ìyẹn ni pé tá a bá ká tìjú kó láyé. Tá a bá mú ìtìjú tá a ká kó. Tá a ká kó láyé tí ò sí tìjú mọ́. Tọ́mọ 30 ọdún tí ń láyé ọmọ 80 ọdún. Láyé ọmọ 80 ọdún. Tọ́mọ 30 ọdún tí ń láyé ọmọ 60 ọdún. Ẹgbẹ́ bàbá ńlá bàbá ẹ̀ tí ń lé ta. Tọ́mọ 30 ọdún láyé ọmọ 50 ọdún. Tí ń yàkàyàkà ẹ̀. Tí ń yàkàyàkà ẹ̀. Tí ń yàkàyàkà ẹ̀. Alábọ̀ ẹ̀kọ́ tí ń kó ní mímọ̀ ńláńlá tí ń pépọ̀ lúrọ̀sì ni wọ́n. Ẹ mọ̀ pé òdodo ni wọ́n ń pè lóòrùn. Ọ̀gbọ̀. Òdodo ni wọ́n ń pè lóòrùn. Òdodo lòòrùn. Òdodo ni mànà. إذا الشمس كورت وإذا النجوم انكدرت Nígbà tí ìràwọ̀ náà bá ń jábọ́, táwọn olóòótọ́ ń kú sí kókà, Ọlọ́run ní ayé ń kẹnu bèkó lọ. Ayé ń kẹnu bèkó lọ nìyẹn. وإذا الجبال سيرت Nígbà tá a bá sí òkè kúrò láyé rẹ̀, Àti tá à ń pe gbogbo àwọn ṣéwà Ádámọ̀, tá à ń bú wọn, tábù wọn. tá à ń bú ṣéwù Kàmáàlì, Tábù sọ Kàmáàlì. tá à ń bú ṣéwù Lágbàjì, Sọ Lágbàjì. bàbá ṣéwù Yúsúfù, Àbá tí wọ́n gbogbo ọjọ́ ayé wọn ti sẹ́ torí tọ́lọ́ o. tá à ń pẹ́ gan bàbá Máàdù, Táńpẹ́ bàbá Máàdù. tá à ń pẹ́ gan bàbá Lánàṣẹ̀, Táńpẹ́ bàbá Lánàṣẹ̀. tá à ń pẹ́ gan bàbá Níwò, Táńpẹ́ bàbá ń wò. وإذا الجبال سيرت Bàbá lówó rò jẹ́ kan. ẹsẹ̀ ohun tá a gbé wọn kúrò láàyè náà wà. Táà tó wọn kó láàyè bàbá wa fún ìdí ìgbẹ́ tó dá sí ṣe wá sí bàbá wọn tó bí ọ̀pọ̀lọpọ̀. Táwa lólòdò ni wọ́n. Ta lólòdò ni wọ́n. Táwa ní ẹ̀ka yàkàyàkà wọn. Ayé kẹnu bèkó lọ. Ayé kẹnu gbé kó lọ, ayé tí ti sẹ̀pẹ̀tẹ̀ rí. وإذا الجبال سيرت وإذا Wọ́n ṣe ní ìṣàrù tílàtì. Nígbà tá a bá ń pẹ́ gan kéwu jọ̀hún. Ìṣàrù ràkúnmí òtílàtì. Ẹ̀rí pé táwọn máa bá gbọ́lú dání, ọ wà ní òtílà. Nígbà tá a bá pa ràkúnmí tì, tá a gùn mọ́. Táàgùnrà fún mímọ́. Ìmọ̀ tájùlẹ̀ Ádábì. Tájùlẹ̀ Ádábì òun ló pòdúsì gbogbo àfáà tó ṣẹ́kù lóde òní. Lóde òní, ṣékù bá ti àdábìlẹ̀ àfáàgbà. Ló pòdúsì wọn. Kò sẹ́ni náà láyé. Kò sí. Àdábìlẹ̀ àdábìlẹ̀ wà lára rẹ̀. Ẹnìkan ò sì máa àfáà tí wọn. Ẹnìkan ò máa àfáà tí wọn.
gbogbo àfáà tó ṣẹ́kù lórílẹ̀ ayé lónìí. Tí tábí ẹnu tí ó rọ̀ bí ó wèrè. Ìmọ̀ tábìlì àdábì wà nù. Ṣé tábí àdábì ìmọ̀ rẹ wà nínú rẹ? Gbogbo ni mo wí. Òní ni bàbá lò. Kì í ṣe jù sí. Nígbà tá a bá ń pè gan farabalẹ̀, tá a bá ń pè gan kéwu jọ́hun. Àwọn Yorùbá ní ẹlẹ́nu kìíní kan ló mú ọkọ̀ dóde. Bẹ́ẹ̀ni, ìyàwó ìyá ní ẹlẹ́nu gbogbo olókun ọkọ̀ dóde ìyàwó tẹ́lu rẹ́sírẹ́tì. Mo ti mọ̀ pé tí bá ti sọ sí mọ̀kádàmù yóò bá mi sọ padà. وإذا الحجاب رفعت وإذا الوحوش حشرت. Nígbà táwọn ẹranko bá kóra wọn jọ tán kíra wọn léèyàn. Ọ̀gbọ̀n. Bẹ́ẹ̀ ẹranko kó jọ tí a kíra wọn léèyàn. Ayé kẹrù mi kó. Ó ń bọ̀. وإذا الوحوش Wọ́n sọ fún Al-Qur'ani tẹ́mu yìí kí mọ́tò bá lè gàtò ni. Ẹni bá nímọ̀ yípo ló lè tú. Ó ló lè tú Al-Qur'ani. Bá lè ti ẹranko àkójọ ẹ̀mọ̀ rẹ̀ ẹ̀mọ̀ rí kí. Àwọn máa wọ́n ṣùgbọ́n. Òhúṣù àwọn ẹranko àwọn ẹ̀mọ̀ wò wọ́n bí èèyàn. Àwọn ẹranko. Ajá wà nù wọn. Kìnìún wà nù wọn. Ajáko wà nù wọn. Ajáko wà nù wọn. Ológbò wà nù wọn. Ológbò wà nù wọn. Ẹlẹ́dẹ̀ wà nù wọn. Àwọn retí bá ẹranko ogó máa bá ṣe ẹ̀kì lọ́wọ́ wọn ó tí o. Àwọn ẹranko aláìlójútì. Aláìlójútì ìdáránkó ṣe nìyàn. Bọ́ ìbá ṣe ẹranko ó sì lanu ó mọ̀ bú àgbàlagbà. Wọ́n máa bú àwọn àgbàlagbà ó sì taká lọ́rọ̀ ọjọ́ sì máa bú ẹgbẹ́ bàbá ńlá bàbá ẹ̀. Àwa lọ ṣe súnà. Àwa lọ ṣe wáàsí láì nímọ̀. Láì nímọ̀ ẹ̀lọ́tọ̀ ẹ̀kọ́ ẹ̀. Mọ̀ ṣe o. وإذا الوحوش حشرت وإذا البحار Nígbà tí ibùdó Sùjíràtì tí bá ń ṣègbè tí ń lọ tí ò dúró bó ṣe dúró mọ́, yẹn ni pé nígbà tí ẹ bá ń kó dààmú báwọn bárò lè wò lómi, àwọn ibùdó mọ̀ ẹ máa sọ òkúta sínú odò ńlá yóò fì ẹni tó ní mímọ̀. Bárò lè lómi ẹ̀ ń pè lólódò. Bárò lè lómi ẹ̀ ń pè ní káfìrí. Ẹ̀ ń pè ní káfìrí. Wọ́n banú jà àwọn èèyàn tán láwọn afárá banú jẹ́ torí yé. Gbogbo máa rú gbùdùgbùdù yóò máa dààmú. Allahu Akbar. Lára bí tá à ń lọ́nu, a máa fẹ̀ ní kẹ́gbẹ́ ara wọn. Akéwì yóò máa do níwáàsí. Àwọn àfó wáàsí. Ànífẹ́ gbọ́ tí wọ́n mọ́. Ànífẹ́ gbọ́ tí wọ́n mọ́. Ọmọ àtá tó yọ máa kó bárájì, ó ló kọ́ sórí social media, ó ló náà fáàlù ẹ̀rọ àkùnkè ṣé wù. Àwọn èèyàn sì máa tẹ̀lé. Wọ́n sì máa tẹ̀lé olóòtú lérò. Yóò sì lérò lẹ́yìn. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ kan náà kò sì ní tí èdè kò ní yàtọ̀ sí bàbá ta. A ní máa pẹ́ ló tàbí máa pẹ́ níko lẹ́nu àbá. Ní lóbìnrin mà yàtọ̀ sọ́kùnrin. Ní dàmà. Ìmúra wọn, tẹ bá rí Bobrisky nísìn, obìnrin lẹ́ẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá mọ̀ rí yóò ti tó sí ẹ̀ tí ó ti bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Tí ó ti ṣe gbogbo ẹ̀ pẹ̀sánù fún ṣoṣo wìjájú. Àní lókùnrin mà yàtọ̀ sóbìnrin. Àní náà màmá. Obìnrin àtọkùnrin ó dàpọ̀. Ó dàpọ̀. Òpùrọ́ àtolódodo wọ́n dàpọ̀. Ó dàpọ̀. Ní mọ̀kùrọ̀ ẹ̀ ní mo lódodo. Ní mọ̀kùrọ̀ ẹ̀ ní mo lódodo. Ẹ̀rọ ọkùnrin náà ọdún máa fi yára ìgbésẹ̀ tí. Ó ń gbọ́ bọ̀. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت بأي ذنب قتلت وأي ذنب قتلت سواجا وإذا الظروف نشرت وإذا السماء كشفت وإذا الجحيم وإذا الصحف نشرت ìwọ tó ń ṣẹ́yún
wọ́n ìṣẹ́ mọ̀ wúdà tó súrì láti oyún tó ń ṣẹ́ yóò béèrè o. Yóò béèrè lọ́wọ́ ẹ. Kí ló dé tó jẹun wáyé? Yóò bàjẹ́ wáyé. Ìyá ìsáàbì kú ti láti. Ẹ̀sẹ̀ wọn mo ṣe tí àti náà bá ti ṣe ọ̀dà lọ sọ ọdẹ wáyé. Yóò bàjẹ́ mi náà wáyé. Kí mo ṣe fún ọ tó fi pa mí dá? Ẹ̀sẹ̀ wọn ni mo ṣe tó fi pa mí. Yóò béèrè lọ́wọ́. Yóò béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ sẹ́yún sẹ́yún. Ọlọ́run wá níwọ̀ ìsá sùúrù ló ń ṣe ọ̀rọ̀. Wáyé ìsá sùúrù ló ń ṣe ọ̀rọ̀. Nígbà tí a bá ń na sàtífíkẹ́ẹ̀tì síta, sàtífíkẹ́ẹ̀tì oníbẹ̀lọ́ tájùlẹ̀ àdábì. Gbogbo àwọn dọ́kítọ̀ yín olódodo ni wọ́n. Olódodo ni wọ́n, àwọn dàkátìrà yín. Dàkátìrà yín. Olódodo. Olódodo ni wọ́n. Ẹ dákun, sàtífíkẹ́ẹ̀tì oníbẹ̀ lọ́wọ́ ṣé ò kà máa lè o. Sàtífíkẹ́ẹ̀tì wo? Ta ló fún wọn? Ta ló fún wọn? Sàtífíkẹ́ẹ̀tì wo ni ṣé wàá dámọ̀ gbà kan tó jà fa? Ìyá fọ́tò sàtífíkẹ́ẹ̀tì wọn tí a rí. Lọ́wọ́ ta ni? Lọ́wọ́ ta ni? Pẹ̀lú ta ni àti ta ni? Mo gba ṣàádà tó mọ̀ ọ̀mọ̀. Tọ́mà. Ẹ̀nà tó lè pé ọkà fi pẹ̀lú lásán tọ́mà. Ayé ti ń kẹnu gbogbo. Ayé ti ń kẹnu gbogbo sára tó lọ́la fún yẹn lẹ́pàá pé ta ẹ̀ padà wò. وإذا صوب النشرة وإذا سماء كشفت. Ẹ lọ wo ààyè kan tí ń bẹ ní Gíísà wọ́n ń pè bẹ̀ ní pyramid ọ̀pọ̀lọpọ̀ ọmọtúmọ̀ Gíísà tẹ́ bá dé Egypt so state kan ni ẹ wá rí àwọn ilé kan ń bẹ àwọn ilé yẹn ó ṣe rogodo báyìí ó ní bí igun mẹ́ta wá àbígun mẹ́rin ó wá ṣe ṣóṣó lókè ọ̀pọ̀lọpọ̀ máa ń tó pilẹ̀ léhùn ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé Fìràhónà ló kọ́ ni Fìràhónà kọ́ ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ fún Fìràhónà kọ́ ilé tí ń bẹ ń Gísà wọn ànábì Ìdírísà òun ló pilẹ̀ ó ti discover pé omi máa palẹ̀ ayé rẹ̀ ìmọ̀ tá a fẹ́ fi tún gbogbo àgbáyé ṣe tá a fẹ́ fi control gbogbo àgbáyé òun sì lọ́lọ́run fún. Wọ́n àwò pé tómi bá lọ palẹ̀ ayé rẹ̀ ọmọ ènìyàn mọ̀ ní yàtọ̀ sẹ́ranko tí kìíní yìí bá bómi lọ ló wá fi gbìyànjú tẹ́ ẹ bá dé Gísà tí mò ń sọ yìí tẹ́ ẹ bá gòkè yẹn gbogbo Mísírà lẹ́mọ̀ wò báyìí kò sí ẹ̀kún omi tó lè débẹ̀ láyé nígbà tí omi pa gbogbo ilé ayé rẹ̀ ibẹ̀ yẹn omi ò débẹ̀ ìmọ̀ ló fi discover bẹ̀ ló wá kọ́ párámìdì yẹn ó wá tọ́jú àwọn àṣírí ìmọ̀ yẹn síbẹ̀ àwọn kan ní wọ́n kọ́ ní èdè Greek àwọn kan wá translate sí Hebrew so ibẹ̀ ló tọ́jú ẹ̀ sí. Lára àwọn tí wọ́n ya lára ìmọ̀ yẹn òun ni bàbá kan tán pé ní Ibn Sina wọ́n máa ń fi tírà rẹ̀ hàn ẹ̀yin ọmọ mi lọ́pọ̀lọpọ̀ pé tírà Ibn Sina rẹ̀ o nínú ara tírà rẹ̀ ní Shamsul Ma'arif Kubra àwọn tírà mi tẹ̀ wá náà tírà rẹ̀ tán kọ Ibn Sina alimu ruhani ìtumọ̀ ẹni pé spiritual àfà ẹ̀mí àfẹ́ ẹlẹ́mìí kí mo fẹ́ yọ lò ìmọ̀ yìí gbogbo ìmọ̀ tó tún ayé ṣe ìsìláàmù ló gbé wá. Ìsìláàmù ló gbé wá. Àwọn ìmọ̀ tó wúlò fáyé ń sí là ń pè lẹ́bọ lónìí. So kákéwì máa wá ṣe wáàsí ẹ̀yin múgùn lẹ́mọ̀ gbà gẹ́gẹ́ bí oníwàásù. Lẹ́mọ̀ gbàgbọ́ ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí oníwàásù. Àbí kí Barrister ò dédé nìsín kó ní òun ti di oníwàásù. Ó tẹ̀sí mọ kéwì yẹn àwa ò ní àmọ̀ pé lórí kíni kí lórí kìrìsìtẹ́nì náà lè fi rújú bá mú
kì í ṣe Islam, kì í ṣe tó bá dá nǹkan mọ̀. So ayé ti débi pé ẹ wo gbogbo àwọn tán rúlu wa lónìí, ọgbọ́n wo ní bẹ lórí wọn. Lápá ìwé ní bẹ lórí wọn. Ó wù wọ́n náà kódà wọ́n rí sẹ́ni. Wọ́n rí sẹ́ni ọpọlọ kẹsà ní bẹ lórí wọn. Láwọn tó yẹ pé obìnrin ní pàṣẹ fọ́pọ̀lọpọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn. Obìnrin ìyàwó wọn. Ní pàṣẹ fọ́pọ̀lọpọ̀ wọn. Obìnrin ó kígbe mẹ́lòmí báyìí. Jókòó iye. Ìtọ́ sì gbẹ ní ọmọkùnrin. Yes ma. A ní yes ma. Yes ma, mo fẹ́ ṣe ní sínú. Ẹ wá sọ fún mi, ó fẹ́ rúlu the state. Oníbi stéètì tí ò rí lórí rẹ̀ rúlù. A fẹ́ fi wé àwọn ta kó ìyàwó jọ ta fẹ́ mẹ́ta mẹ́rin. Táàmù èèyàn fàdà láàrin wọn. Láàrin wọn, wọ́n sì gbàjà nù. Àwọn èèkàn bíi mẹ́ta mẹ́rin á sì mú wọn pọ̀. Ẹ̀sìkìlá. Ojú òkòjú. Ìwọ tó bẹ́ẹ̀. Sọ tó bẹ́ẹ̀. Wọ́n tó bẹ́ẹ̀ ní wọ́n tó bẹ́ẹ̀ ọ̀dọ̀ wò. Dẹ́wò. Dẹ́wò. Àwọn kéde kan wà yóò di àkàrà lọ́wọ́. Àwọn èèkàn. Ìyàwó mi èsè lókà. No. Graduate ni wọ́n. Graduate mọ̀ fà. Kàwé wọn mọ̀. Ọ̀rọ̀ bá wọn pé pípé àwọn ọmọ ọ̀la. Àwọn pé bọ́ọ̀lì àwọn akẹ́kọ̀ọ́. Àwa mú wọn papọ̀. Wọ́n ń gbé papọ̀, wọ́n ń ṣe papọ̀. Wọ́n ṣe papọ̀. Ọkùnrin dàda o. Ìwọ tẹ́ pé ìyàwó rẹ̀ ó ní ìyàwó ẹlòmíì ní kò bókò tí wọ́n fi nà. Kí nà? A ní wo ọkùnkùn mẹ́tọ́ ní. Ọmọẹ̀tọ́ ní. Wọ́n ti mọ́ nílé. Lọ́sọ̀pẹ́ wọ́n jáde ọ̀sìn jáde bẹ́ẹ̀ náà. Ọ̀sìn mẹ́tọ́ ní àbí. Àwọn tán rúlu wa nù. Àti ẹsẹ̀ rúlu wa tẹ́ ta ní wá Nàìjíríà lóde náà. Ẹ wá nílùú fẹ́ dá. Ẹ wá ní kí Nàìjíríà ó dáa. Bó ló ti fẹ́ dá? Àbó ti dáa ni. Sàtífíkẹ́ẹ̀tì tán fowó rìn. Kò sí tó kàn wá pẹ̀lú òmọ́kùnmọ́ láti jẹ́ àrí báyìí. Járí ni. Àwọn nǹkan ní. Níjọ́un, ọ̀rọ̀ ìwé ọ̀pìtú ni. Bẹ́yàn sọ̀rọ̀ ní ìsìn tí yọná lẹ́nu, wọ́n ní ṣáádà rẹ̀ dà. Wọ́n ní ṣáádà rẹ̀ dà, where's your certificate? Where's your certificate? Ọlọ́ni tó bá ti dé báhùn, ayé ń kẹnu bẹ̀ kú. Ayé ń kẹnu bẹ̀ kú lọ nìyẹn, tí bá ti dà bẹ́ẹ̀. Sówájú. وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ. Mo ń dọ́gbọ́n ajẹ́ fẹ́kẹ́ èèyàn ọmọ kí ó máa ma táwùsírì ni o. Ẹjọ́ lọ bá sàánú yóò máa mọ̀. Ó ṣe lápáyọ̀. Ẹ̀rí pé mo ń túmọ̀ bàtì ní àti sọ èrí papọ̀. Sọ̀rìrí. Kẹ́mọ̀ bá sọ pé ọ̀mọ́ àbí wọ́n ń yí Kùránì. Ọlọ́run ti sọ fún wa pé kí mọ́tò bá lè gàtò ní Kùránì pé ọgbọ́n tó jẹlẹ̀. Ọgbọ́n tó kíndù. Ọ̀nà Kùránì. Nígbà tó lọ ní kinní kan àmọ́ kinní kan fi dé bí á sí àmọ́. Bàbá mi jẹ́ ẹ̀rẹ́ ti àmọ́. Ẹni bá fojú ní láyé lọ́jọ́ ìkẹ́ àmọ́ yóò fọ́ lójú. Ọwọ́ àmọ́ gbé yìí kiri. Kó máa gbé yìí kiri, máa bàbá fọ́jú ló jẹ́. Máa bàbá fọ́jú ló jẹ́. Yá, àdúgbò bá ṣe ní lápọ́jú kan wá àtúwọ́ ní nìkan. Wọ́n wá kó síbẹ̀ pé bẹ́ẹ̀ sá nùfúsùsù ìjátí ọwá rò pé bá náà ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni. Ọ̀gbọ́. Ọ̀rọ̀ tí sọ tó. Àfáà. Káyì mẹ́sìnà fúnfún máa àfàgbọ̀wọ́sì. Bàyá òkú sí mò ń bí ìlú nẹ́sì. Níbi ìràwọ̀nù. Àdìjáwá ìlú nẹ́sì. Ọ̀gbọ́. Ìwọ ọgọ́ ọ̀mọ́ balẹ̀. Ọwọ́ ní pẹ̀lú òkú sí mò bílíkù násì. Ìràwọ̀ adánijókòó. Ọjòkó lé. Oòrèrè ó sì máa wá bọ̀. Yóò sì máa bọ̀. Ajínasẹ̀ rẹ̀.
yóò sì máa jẹun adigun ni. Ọ́ sì sọ́ọ̀bù rẹ̀ gẹ̀dẹ̀. Ọ́ dálé sẹ́lẹ̀. Dálé sẹ́lẹ̀. Ọ́ fìdí múlẹ̀. Ọ́ fìdí múlẹ̀. Ìràwọ̀ kan ni. Ìràwọ̀ kan ni. Tó bá ti tàn sí ọ látòkè, wọ́n bá ti sọ fún ọ pé wọ́n lágbájá mọ́dà mú ká. Ọkùnrin dààmú ká. Ó ti da ọpọlọ wọn rú bí mo ṣe ń tù yẹn o. Kò lè yé wọn. Kò lè yé wọn. Àlọ́ ẹ̀kọ́ sí wọ́n ní kò nẹ́sí. Àìgbà ìràwọ̀ náà ni. Ìràwọ̀ tí máa ń gbé ní ìrìn. Ó ní ó sọ fún ọ pé máa lọ Ìbàdàn. Máa lọ Ìbàdàn. Ọ̀bùnrin rẹ̀ pàdé. Ọkùnrin rẹ̀ pàdé kò ní gbogbo ẹgbẹ́ máa lọ Ìbàdàn. Máa lọ ìlú Èkó. Máa lọ ìlú òyìnbó. Ọ̀bùnrin pàdé. Ọkùnrin rẹ̀ pàdé. Amẹ́ríkà ni ọmọ gbé. Straight. Yóò tàn lé ọ. Yóò tàn lé ọ. Máa lọ bí business connection ní tiẹ̀. Ó ní tiẹ̀. àìgbà nẹ́sí. Kò lè yí ọ láéláé. Kò lè yé wọn láéláé. Àtọ́lọ́ ní okú rẹ̀ pé ó máa pa sí wa bí níbi. Bẹ̀rẹ̀ òkú sí mo ti rí òǹnẹ́sì. Àlìjẹ̀wá rí òǹnẹ́sì. Àlìjẹ̀wá òǹnẹ́sì. Ẹ farabalẹ̀ fún mi. Bàbá òmìnirò ilé kò nẹ́sí. Àìgbà nẹ́sí. Ìràwọ̀ ni ẹ lọ wọ èyí tẹ́ mọ́tàbùsí ìwọ̀ ẹ lọ wò ó. Ìwọ náà jáde sí bá fà ní ọ sọ pé rọ ni mo pa. Sọ pé rọ ni bàbá pa. Ǹjẹ́ o mọ̀ pé wọ́n á jẹ́ o mọ̀ pé aṣọ ọpọlọ tó bá yẹ. Àṣínú rẹ̀ púpọ̀. Àwọn ìràwọ̀ kan tó lágbára ní sánmọ̀ tó jẹ́ pé ó ní nǹkan tó so mọ́, ó ní nǹkan tá a so mọ́. Ìràwọ̀ tí máa sáré lọ sáré bọ̀, tí máa sáré lọ sáré bọ̀, ẹni bá forí sọ àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún pé lọ́yà ní kí wọ́n máa ṣe. Business connection ní kí wọ́n máa ṣe. Bọ́ sí ń gbé ìlú èbó, lọ́mọ gbé Nàìjíríà, lọ́mọ gbé lóko, lọ́mọ gbé ẹ̀wọ̀n. Wàlẹ́ẹ̀lì máa ń sóyá wá. Wàlẹ́ẹ̀lì ìgbà àti àṣà. Àti kó ń bẹ̀rẹ̀. Wàsúrì ìdílé àpamọ́pásá. Ìyàwó làbọ́ọ̀lù ìyàrí mi. Ìkùnkùn ní ìdàbílà àmìṣe ìbàbí. Wọ́n lè ní sàásì àṣà. Wàlẹ́ẹ̀lì sáàsì àṣà. Nígbà tó òun bá ń rà ní ẹ̀yìn, òru tó òun bá ń rà ní ẹ̀yìn, tí ń rà ní ẹ̀yìn, tí ń rà ní ẹ̀yìn, nà pé òru yóò máa rìfáàsì, yóò máa rìfáàsì, yóò máa rìfáàsì. Wà ṣubú yìí. Wà ṣubú ìzà àtàlà fásà. Èmi dánwò rí mo sì bá. Ìwọ náà dánwò. Tó bá ti rí pé lẹ́fẹ́ mọ́, ọ̀hún ni pọ́ mọ́ gbọ́. Ìwọ dánwò. Ìwọ tó bá mọ́ sábà tètè. Sábà tètè ń jí. Ẹ̀fọ̀gbà ẹ̀rọ ìlú rẹ̀ tí ó ti já oko. Nígbà lọ ló wíwẹ̀. Ọlọ́dúnmọ̀ ṣubú àṣùbà. Ìsáàtà náà fásà nígbà tó bá mí. Wà ṣubú ìzà fásà. Nígbà tí wọ́n bá ṣe náà fẹ́ pé kí ní máa ń mí tí èsì èèyàn ṣubú Ṣubú àṣùbà. ni àṣùbà ni yóò máa fi méjì dé ẹsẹ̀ yàn. Yóò máa mí. Ọlọ́run ṣe góòlù ó lè àpò. Ọlọ́run bá òdodo sí ní. Ìṣòmọ́ ẹ̀jẹ̀. Gbọ́dọ̀ bá ń sọ yìí o, gbọ́dọ̀ tẹ́ ń kọ́ yìí. Làkóòlù Rasúlù Kẹ̀rímì, gbólóhùn òjíṣẹ́ tó lápàálé, tá lò jíṣẹ́ náà. Fara rẹ̀ balẹ̀ àfá mi, ọ̀gbọ́. Tá lò jíṣẹ́ tí wọ́n ń wí náà.
Jìbìrìlù ni. Jìbìrìlù ni. Ẹ̀ka ọ̀rọ̀ bá ní Muhammad Jìbìrìlù ni. Ìnáwó ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ni làkọ́ọ̀lù Rasulil Karim. إنه لقول رسول كريم Wá ní sí kúwàtí. ذي قوة عند Ẹni tí ń sọ̀rọ̀ tó ń gbé ara ànábì sọ̀rọ̀ tó wà nínú ànábì. Ẹni tí ẹ̀mí ta búrọ́ọ̀gì Aflọ́gì sínú ara ànábì. sínú ara kárí ọ̀dá. إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين Ẹni tí mo ń sọ yìí, ní tí mo plọ́gì sára ànábì, ẹ̀yin ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ni òun kí ń sọ. Ó kí sọ. Ẹni tí ń sọ̀rọ̀ lára rẹ̀ gangan sí kùwàtí alágbára ni. Alágbára ní sọ̀rọ̀ lára rẹ̀. Alágbára ní. Ó mà ṣe o. Alágbára ní gbẹ́rú ẹ̀ sọ̀rọ̀. Alágbára ní gbẹ́rú ẹ̀ sọ̀rọ̀. Alágbára ní gbẹ́rú ẹ̀ sọ̀rọ̀. Ìdá sí àìsàn màkì. ذي قوة عند ذي العرش Nínú gbogbo màlẹ́kà, kò sí màlẹ́kà tó ní ipò tó. Kò sí gbogbo Jìbìrìlù. Ẹni tí ń gbénu ara ànábì. Tí gbẹ́rú ara kárí ọ̀dá. Ẹ dákun ẹ̀yin jẹ̀mọ́, ṣé kìíní yẹn ṣé spíkà rẹ̀ tó ń lalẹ̀? ذي قوة عند ذي العرش مكين مطاع Ẹni tí mo ní ẹ máa tẹ̀lé lọ́run ni, àwọn ń sọ̀rọ̀ bí ẹni tó wà lọ́run. Àwọn ń bá àwọn ará ayé sọ̀rọ̀ pé ẹni tí mo rán sí ní ayé òun ni, tí mo ní kẹ́ máa tẹ̀lé, àmínì olùfọkàntán ni. Olùfọkàntán ni. Wọ́n síwájú ní. Wọ́n ẹ̀sẹ̀ wá darí ẹ̀ sọ́dọ̀ ànábì. وما صاحبكم بمجنون Ànábì tó jẹ́ tí ń nì kìí ṣe wèrè o. Ó ṣe wèrè aláwọ̀díwèrè ni. Bọ́mọ وما صاحبكم بمجنون wọ́n tó dúró. ولقد رآه بالأفق المبين Ó ní Jìbìrìlù. Níbẹ̀ ń Jìbìrìlù lórí o. Ọlọ́run tún wá dá a padà sílé látòrí. Ìṣẹ̀lá ìbáṣẹ̀lá ìjì. So, ẹni tó bá lánàá bí ògòkè lọ, kò yé ni. Òyí onítọ̀ ni. Ó dàbí ẹni tó wọ sinimá họ́ọ̀lù. Ọ̀sán ó wá wọnú họ́ọ̀lù. Tí àpá àwọn ti bẹnu lé ní òrí náà. Bẹ́ẹ̀ni, Ẹ bá ìṣẹ̀ wọnú họ́ọ̀lù nírí náà. ojú ló kọ̀ bá dúdú kò ní ráwọn èèyàn. Bẹ́ẹ̀ lórí fẹ́ni tó bá lánàá bí ògùn sámà lọ. ولقد رآه بالأفق المبين Ká kó lè bá a mọ ẹ̀mí tí ń gbé ara wọn. A wá fi Jìbìrìlù hàn ànábì. Ó fúnra rẹ̀ rí Jìbìrìlù. Bèlè ó fòkèlè mú bí ní. Ẹ má dàgbà fún. Wọ́n lè kọ́dìrà háàhù. Ó fojú kan Jìbìrìlù. Bèlè ó fòkèlè mú bí ní agbègbè afónúfojì tó hàn gbangba. Níbi tí Jìbìrìlù ó ti na ìyẹ́. Ó rí gbogbo ìyẹ́ rẹ̀. Ó rí gbogbo títóbi rẹ̀. Níbi tó fẹ̀ tó déédéé gbogbo ayé wa tá ń lò yìí. Táyé wa ìdán kéré ń bẹ̀. Ọlọ́wà ní ìwà ànábì, mo fẹ́ kọ́ mọ ẹni tí ń sọ̀rọ̀ nínú ara rẹ̀. Nínú ara rẹ̀ mo fẹ́ kọ́ ọmọ jàdálù ẹ̀. Ọlọ́wà ní Jìbìrìlù jáde jẹ́ kó rí ọ. Jìbìrìlù wá ń bọ̀ ló wá na gbogbo ìyẹ́. 360 something. Ó nìyẹ́ tí ń bẹ lápá Jìbìrìlù nìkan.
tó bá sọ̀kalẹ̀ sí ayé wa yìí ayé ó sì parẹ́. Ibi tó ti lè rí ibẹ̀ ni mo fẹ́ gbé ọ lọ. Mo fẹ́ gbé ọ lọ. Nígbà tó wá gbé ànábì dé Ufukimu bínú agbègbè àfonúfojì, kìí sáyé kìí sọ̀run. Ìsọ̀rọ̀. Wá rí pé ẹni tí ń gbénú mi sọ̀rọ̀ rí. Ló tó báyìí. Àṣewọ Ọlọ́run fẹ́ràn mi tó yìí. Àṣọ sàmílẹ́sà tó yìí. Ọlọ́ni wọ́là kọ́dìrà áwù àfihàn àfi jìbìlù hàn bẹ̀rẹ̀ Ufukil Mubin. Wọ́n máa fún àkàlà àgọ́ ìbí ni. Ànábì ò ní fi Kùránì fi àṣírí sáwọn. Ànábì ò ní fi kọ̀kọ́ sáwọn. Onígbà sí sáwọn. Yóò sọ fún ilé pé ọmọ àlìjánà ni. Ọmọ àlìjánà nílé yìí. Eléyìí fàfin náà rí. Eléyìí ọmọ náà nílé yìí. Eléyìí yóò ní lárí. Eléyìí ò ní lárí. Eléyìí yóò tẹ̀lé tọ́lọ́. Eléyìí ò tẹ̀lé tọ́lọ́. Àṣírí nù. Àṣírí nù. Kò ní fi pamọ́. Ànábì ò ní fi pamọ́ yóò sọ jáde. Prọfẹ́sì, òun dẹ̀ àkọ́kọ́ tó mọ prophesize. Káyọ̀lá Muhammad ni. Yóò máa sọ. So, gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó jogún ànábì ó lè ṣeé ṣe. Tọ́lọ̀ bá fi nǹkan ẹ̀ máa sọ. Má kúrọ̀ ni. Wọ́n náà máa fi sáwọn ọ̀sùgbọ̀rọ̀ parọ́. Kò ní fi àṣírí pamọ́. Kò ní fi pamọ́. Kò ní fi kọ̀rọ̀, kò ní fi sáwọn. Kò ní fi sáwọn wẹ̀ tí wọ́n bá fi sọ òkìkà ní Muhammad ni. Má máa hùwà kẹta ọ̀rọ̀. Al-Qur'ani kìí ṣe gbólóhùn Ṣaitánì o. Ìwọ́tọ̀ ní Kùránì ò lè tán ìṣòro rẹ̀. Kí ló wá lè tán ìṣòro Kí rẹ̀? ló wá lè tán sọ̀rọ̀ ẹ̀? Lẹ́yìn Kùránì. Lẹ́yìn Kùránì, ajẹ́tọ̀ bí ẹ̀sùn kò láti ilé tó fi wá tán sọ̀rọ̀ ẹ̀. Wọ́n dá lóhùn. Níbo lọ ń lọ, bó lọ fẹ́ lọ? Níbo lọ ń lọ tó ọ̀pọ̀lọ́hún bẹ̀? Ọlọ́wọ́ bá ń bẹ́ẹ̀ kó lọ́dọ̀. Ọlọ́run ní gbogbo táwọn ìrántí ni o. Ọ̀sánkò níbi Kùránì níbo lọ tún lọ́tọ̀ fún lẹ́kọ́ náà bá Níbo bẹ́ẹ̀. lọ tún lọ? Ẹni bá wù kó dúró dédé. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. Ẹnì kan wá ní dúró dédé àfihàn tó bá wọ lọ́hùn. So, yẹn mo fi sọ pé gbogbo táǹkà àbọ̀ yìí. Ẹnìkan dédé wọn máa kọ ni, àbó ń kéwì, ó kàn ra dédé níbẹ̀rẹ̀ wá sí. Tán bá ní kílẹ̀ ń ṣe, tó bá láàfáà ni ẹ sọ pé ó lè. Tó bá ní kí ló ń gbé, ẹni kí ló ń tà. Kí ló fi dá ọ lójú? So, àfáà tó gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ náà, ṣé kìí ṣàfáà? Ibá àfáà lọ gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ náà, ajẹ́ tó lè ló náà nìyẹn. Ajẹ́kó lè lò náà. Olùlọ ẹgbẹ́ gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ náà, àfáà ni olè ló náà nù. Ẹ̀ sì kọ̀rẹ́tì ẹ̀. Sì kọ̀rẹ́tì ẹ̀. Lọ́lọ́ ní Nàmáyà Sálà ní ìbájà ló lànà. Allahu Akbar. Ẹni tó páyọ̀ Ọlọ́run nínú ẹrú Ọlọ́run. Nínú ẹgbẹ́ Ọlọ́run, àwọn àfáà ni. Àwọn àfọ́ òní mímọ́. Àwọn àfáà onímọ̀ ni. Àfáà lè wá ń bú. Ẹ wá ń bú. Bọ́bá ní ẹ bá pè yàn láàfáà ẹni olè. Tó bá ní kí ló ń gbé, ọ ní kí ló ń tà. Lẹ́nu bàbá tí ó sì ní a máa ṣàdúrà fún iná àdúgbò ló sọ. Nínú àwọn ọ̀rọ̀ àìmọ̀kan ní máa mú ní sọrú ẹ̀. Àìmọ̀kan ní máa mú ní sọ wòròwòrò. Onímọ̀ ní sọrú ẹ̀ láyé. Onímọ̀ ẹni tó bá ní nímọ̀ ní sọrú ẹ̀ láyé. Àtọ́dọ̀ àfáà mẹ́rin ọmọ náà ń sábà tó ti gbẹ̀sìn. Irú àwọn àfáà wo ló wá tí a bá lè yàn gba ìsìláàmù, a wá wò pé níbo ló ti gbà á. Ó ló ti gbà á, irú àfáà wo? Tó bá wá ikú bẹ́ẹ̀, a máa wò pé àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mo fi Àfọlábí láàrin iwájú Adépọ̀jù déédé kan náà lọ àti mo fi Àfọlábí ó tíátà tó kójú rí. Tó bá yẹ pé mo fi Àfọlábí bá lọ àdìjẹ́ náà tó kó máa lọ, ẹ rí pé gbogbo wọn ṣe sọ̀rọ̀ ìpín ìdásí.
nínú ẹrájò tó bí mi nínú ni pé àbẹ́ẹ̀rí ẹwà àtibọ̀tán rẹ̀ nígbà àtibọ̀tán rẹ̀. nígbà àtibọ̀tán rẹ̀ àtibọ̀tán wo làtibọ̀tán ẹ̀. Sàwúlì lè mú kí ni dáhùn ló wọ́n jẹ́. Sàwúlì lè mú àlá ó ti bàtà mílíọ̀nù ọ̀sìnkì wà ní lónìí ìsọ̀lẹ̀ ọ̀dà mílíọ̀nù wákìlì wà ní lónìí ìsọ̀lẹ̀ ọ̀dà mílíọ̀nù wákìlì. Àwọn onímọ̀ Sàwúlì Hílímì. Àlá ó ti bàtà mílíọ̀nù ọ̀sìnkì. Ẹwọ́n sí wàá dámọ̀ bó ti dàbí pé wọn ò kú. Ẹwọ́n sí òkà máa lù bó ti dàbí pé wọn ò ó kú. ti dàbí pé wọn ò kú àwọn alágbàjì. Ẹwọ́n alágbàjì bó ti dàbí pé wọn ò kú. Ẹwọ́ ipò wọn. ẹwọ́n gbọ́ ẹ̀yìn wọn. Ẹwọ́ ṣé Ibrahim Ilyas bó ti dàbí pé wọn ò kú. Nso dáhùn ló wọ́n jẹ́. Wà ní lórí ìsọ̀lẹ̀ ọ̀dà mílíọ̀nù wákìlì wà ní lórí ìsọ̀lẹ̀ ọ̀dà mílíọ̀nù wákìlì. Lẹ́yìn ìgbà tó bá fayé lẹ̀, gíga ó ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọlá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ó ṣe bẹ̀rẹ̀. Iyì ó ṣẹ̀ bẹ̀rẹ̀. yóò ṣe bẹ̀rẹ̀. Ipò ó ṣẹ̀ bẹ̀rẹ̀. yóò ṣe bẹ̀rẹ̀ torí màá ti bẹ̀rẹ̀. Ṣé wàá máa fọ́n bàbá Ádámà wé láàrin iwájú ṣé Adébọ̀dé? màá wá fẹ́ wéra wọn. Ẹ máa fi wọn wé ṣé Kàmálì. ẹ máa fẹ́ wéra wọn. Iṣẹ́ ẹ wà sí pé ọ̀sẹ̀ wáàsí irú èwo. wá sírú èwo Mi ò kú mi ò yé o. ó yàtọ̀ síra wọn. Ọ̀hún afànàjá lónìí Mùsùlùmí náà kálẹ̀ mọ̀ nílé mi náà. Nso ń gbájú ọjẹ́. Bàtúni nínú ìyẹn púpọ̀ ìṣòro kàrà ìfà. Wàtúni dáàbì ìfàdà lìmọ́ ìtàkà àyà ìgbé. Wàtúni dáàbì ìfàdà lìmọ́ ìtàkà àyà ìgbé. Ó ní mímọ́ máa ṣẹ́kù. ó máa ṣẹ́kù. Wọ́n mọ̀ tí a bá jó ní mímọ́. Ẹ wò bí ṣé Ádámà ti ń ṣẹ́kù. ẹsẹ̀ ṣẹ́kù. Wọ́n bú wọn náà. Ipa wọn lára ká kò sẹ́ni tí ṣé Ádámà ò nípa lára rẹ̀ kò sí. ní Nàìjíríà lónìí. kò sí. àìmọ̀ọ́rẹ́ pé tàwọn gbọ́ pé ó ti sára wọn wá tó kókó wá tó pé wúlọ́ kóra àmì àìmọ̀ọ́rẹ́ rẹ̀ àìpé orí ni. Kò sẹ́ni tí ṣé Kàmálì ò nípa lára kò rẹ̀. sí. Bẹ́ẹ̀ ni ṣé Yusuf Lágbàjì. alágbàjì. Tí gbogbo rẹ̀ wá látọ̀dọ̀ bàbá Tájùlẹ̀ Ádámì. Dáhùn ló wọ́n jẹ. Bàtúni nínú ìyẹn púpọ̀ ìṣòro kàrà ìfà. Wàtúni dáàbì ìfàdà lìmọ́ ìtàkà àyà ìgbé. Wàtúni dáàbì ìfàdà lìmọ́ ìtàkà àyà ìgbé. Bálẹ̀ ìmọ̀gán bá ti kú tá a bá ti kẹnu ẹ̀ bọ́lẹ̀. Ó ti tán náà nù. ó ti lọ náà nìyẹn àníkúrò ẹ̀ máa. Kò kọ́ mọ́ ń kéwù. kò kọ́ mọ́ kéwú. Kò dájọ́ lẹ̀. kò dájọ́ lẹ̀. Kò dá wàsífà lẹ̀. kò dáwà sí balẹ̀. Ó kàn fẹnu jáwáyà. ó fẹ́ lọ kó jáde lọ. Ní wọ́n bá ti bò mọ́lẹ̀ báyìí. ó lọ náà nìyẹn. Ó lọ náà ó nù. lọ nìyẹn kò ní pàpà kámáláyé. Ó parí náà ó nù. parí nìyẹn tiẹ̀ tán náà. So ẹ má jẹ́ ká máa dájọ́. Kíni kan ìwọ ṣé wọ́n máa lẹ ìwọ máa lè jẹ́ náà. ìwọ mo máa nìkẹ́ náà ni. Ìgbà tí ṣé Yusuf kọ̀lì lọ wí kúnjó ni máa sọ fún yín máa sọ pé a lè ṣàdúrà fún. aláàlè ṣàdúrà fún wọn nínú alákatá kí díẹ̀ sí náà ní aṣọ bẹ́ẹ̀. Sọ́ọ̀rì onímọ̀ nù o. onímọ̀ ní pé ẹ̀. onímọ̀ ní sẹ́ Yusuf kọ̀rọ̀ náà wí tó sì kú yẹn. ẹni tí wọ́n náà wò ní ṣàdúrà fún náà òun náà pé ẹ̀ lónímọ̀ lọ́dọ̀ ara ẹ̀. Ṣé Yusuf kọ̀lì lọ wí? Akeem. ọ̀jọ̀gbọ́n èèyàn. Alim. àfa àpè àfa ńlá. Alim mutahalim. àfa àti tó ń fi máma yàn. Ó wá kú ẹ̀yìn sọ pé sọ́ọ̀rì. ó sì kárí ayé. Sọ́ọ̀rì nígbà tó ti jẹ́ Súfì sọ́ọ̀rì àlejò. Ṣé Yusuf kọ̀lì lọ wí? ọ̀dọ́ wí àràbọ̀tòlá àlẹ́. Láàrin iwájú ilẹ̀ wa máa ṣàdúrà ẹ wàá ṣàdúrà fún. ẹ̀gọ̀. ẹgbọ́ alákòóso ni eré yóò gbé ẹfẹ̀rún ọ̀rá kúrọ̀ nìyí. Afá kan ní ṣé o ṣe nù lábìdí náà kọ́ ló sọ̀rọ̀ wà bí. فقد ورد في المأثور الإمام بين العابدين Máàmù ṣe lọ ábìdí náà tó gbà wá nù nsúlẹ̀. أنه قال لأحد أبنائه موصيا له Ọ̀rọ̀ tó sọ fún ìkan nínú àwọn ọmọ rẹ̀ tí ń fi ń ṣàsọ́ọ́lẹ̀ fún
يا بني ó ní wọ ọmọ mi o. انظر خمسة فلا تصاحبهم. àwọn márùn kan ò gbọ́dọ̀ bá wọn ṣọ̀rẹ́. bá wọn ṣọ̀rẹ́ bá wọn ṣe. ولا تحدثهم. àwọn márùn yìí ò gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀. bá wọn sọ̀rọ̀. ولا ترافقهم في طريق. kódà bó bá pàdé wọn kọ ìyà fún wọn. ìyà fún wọn ní ẹni àti àfún ni wọn. àwọn márùn yẹn. àwọn márùn yẹn. ìyà fún wọn. ẹni àjírí ni wọn. قال إياك ومصاحبة الأخبار. sọ ìbátọ̀ lè kàsáàbì. إياك ومصاحبة الأخبار. ẹni tó bá rí kòkòrò èèyàn ni bọ́ bá rí kọ ìyà fún. ìyà fún nítọ̀ ọ̀hún. ìyà fún. ìyà fún. òpùrọ́. òpùrọ́ èèyàn. òpùrọ́ tó bá ní ẹ káàárọ̀ ẹ wò táwò bẹ́ẹ̀ wọ́n pèrò mọ́ bíbí lọ́dún ní ẹ káàárọ̀. فإنه بمنزلة الضراب. níjọ́ tí èèyàn bá ń dánwò tí n bá dúró tí n bá wà bẹ́ẹ̀ mi àti ẹjọ́ wà ẹ̀ ló ń bọ́ ló wà ajéwọlé bí ló wà wá ní mo wà ń bàdàn báyìí. ó ń tọ́wọ́ ní mọ̀dí tí mo fi ń sá fún un. wàláì ẹ máa kíyèsí. ń bọ́ ló wà báyìí mo wà ń kòlú. ọ̀dọ̀ mi sì ló dájú iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́. iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́. definitely bàbá wa wò pé bọ́nà bá pé ọjọ́ mi ìtọ́ bá wà ní ayé Ìkẹjà ọmọ tó máa kọ́ wà ní akékeré. wọ́n máa sá fún un. wọ́n máa sá fún un ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ náà. nígbà ní bẹ́ẹ̀ bá lọ lóṣù ẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ sáko. ẹni sùn díẹ̀ sí. Musole. يقرب لك البعيد. Irọ́ ni yóò máa pa nítorí jìnnà yóò máa sọ pé ó súnmọ́. ويبعد لك القريب. Nítorí yóò súnmọ́ yóò máa gbé jìnnà sí ọ. وإياك ومصاحبة الفاسق. Ògì má bá pèrún kò ní tara kì. onítara kìjì. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa gbé kiri. yóò máa gbé kiri òfófóró. Òfófó ojú àbáṣáré jẹ́. Mọ́nà màláka. ẹ bá sọ gbogbo èèyàn fún ọ. Bẹ́ẹ̀ náà máa lé ká. yóò ṣe tẹlomi yóò ṣe tẹ náà fẹ́ lomi. ọyà àgbàbẹ́. فإنه بائعك بأكلته. Lórí tó fẹ́ jẹ yóò sì ta ọ́. yóò bá torí tó fẹ́ jẹ. Lórí tó fẹ́ jẹ. torí tó fẹ́ jẹ ni ojú wa lọ yóò sì ta ọ́. وأقال من ذلك وإياك ومصاحبة الفقير. Àwọn èèyàn. àwọn èèyàn. má bá ṣe owó máa tẹjọ mọ́ lápò rẹ̀. Lórí yóò kàn máa fowó yán ọ lójú ni. ẹ máa fi yan lójú ni. Mo lọ́rẹ̀ kan ní ọdún kan ó ti kú. Tẹ́ bá wà lọlé yóò wá kó owó sínú sóglass dọ́là nígbà náà. Máa wo báyìí yóò máa hún rírà bí ẹni ó ti ń pa. Lágbájá yá ọ̀rẹ́ mi ti dé bá ń ṣe já arọ fún wọn kẹ́ jẹ́ ọ̀sì lè béèrè owó lọ́wọ́ rẹ̀ pé kó ràn lọ́wọ́ yóò fowó fúláṣì àwọn èèyàn. kí ló ń wá lọ́dọ̀ rẹ̀? kí ló ń wá lọ́dọ̀ àwọn? má dọ́dọ̀ rẹ̀. ọ̀fílẹ̀. فإنه يقولك في ماله أحوج ما تقول إليه. owó tó ní òun ni yóò máa fi kó yẹpẹrẹ bá ọ ni. ìwọ náà ọba kò lọ́dọ̀ àwọn ọ máa ronú. wọ́n tó máa ronú ni. mọ́tò fẹ́ lè gbà ọ́. ló fẹ́ lè pàdé tọ̀ ọ́n pé ìwọ náà ọ̀rẹ́ sì lè ní àti lámọ́rí. ṣé ìwọ náà lọ dá ìdí náà báyìí? ṣé ìwọ náà lọ dá mi báyìí àwa ní fúlákàyà wa ní kọ́nà yóò bọ́ ló máa bọ̀ tú. وإياك ومصاحبة الأحمق. فإنه يريد أن ينفعك فيضرك. má bọ́ mú gọ̀sọ̀ rẹ. òkòrò dẹ̀. yóò fẹ́ ṣe ọ́ láǹfààní ni ìnira ni ó sì máa kó bọ̀. ìnira ni ó tún kó bá ọmọgbọ èèyàn mọ́mọ́ báyìí mọ́tà sọ̀rẹ́. yóò lọ́dọ̀ àwọn kidnapper onímọ̀ ọ̀rẹ́ mi ọlọ́mọ kẹ́ o kódà àsìkò báyìí ní máa ń sábà jókòó ní pálọ̀. òun náà sì mọ̀ kí í so ohun kò mọ́mọ́ o mo jọ dẹ̀ ni. bí wọ́n ti gbé nu rẹ̀ lákàyè rẹ̀ ògbé. òun ròyìn ọ̀rẹ́ rẹ̀ nù. ròyìn ọ̀rẹ́ rẹ̀. òsìmọ̀ kó ń padà àwọn ìdíláàdì lọ́wọ́ ni. kódà àsìkò báyìí ilẹ̀kùnlé wọn máa wà sísí. wọ́n wá sísí. dédé àsìkò báyìí
yóò ti gòkè dédé ìsíra ìrọ̀lẹ́ báyìí ìsàlẹ̀ ní wà. Wọ́n ní òmùgọ̀ yóò máa rò pé òun fẹ́ sí ọ́lá fà. Ìnira yóò sì máa kó bọ̀. Yóò máa kó nira bá Bọ́ọ̀ bá ti rí pé èèyàn gọ̀ tó lò sí sítándàdì ọpọlọ ìmọ̀ rẹ̀ má bá sọ̀rẹ́. Má bá sọ̀rẹ́ yóò kó bá ọ. Má dìsáàjì ẹ̀. Yóò fa gọ́ tiẹ̀ yóò fi kó bá ọ. Yóò fi kó bọ̀. وإياك ومصاحبة القاتل برحمه. Ẹni tí ń jẹ́ ẹbí rẹ̀ jùlẹ̀ kò ṣe dáadáa sí ìyá rẹ̀, kò ṣe dáadáa sí bàbá rẹ̀, kò ṣe dáadáa sáwọn àbúrò rẹ̀, kò ṣe dáadáa sáwọn àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ká kí fẹ́ rí wọn. Bá a ti rẹ̀ ká bá yí padà ẹlọ́kùn àti owó kẹ́lẹ́kẹ́ ẹ̀rọ ti wọlé wọ́n wá lórí owó ni. Fàyín náà wú. فإني وجدته ملعونه في كتاب الله. Ẹni èpè ní nínú tírà Ọlọ́run. Lọ́kìlá náà Ẹni èpè. ẹ̀dí a máa já òkú ẹbí jù nù. Ìjọba ẹbí mi máa kọ́ máa ṣe tí wọ́n ẹni ìpè ní ọ́, Ẹni èpè. ẹni ìkún ni ẹ́. So eléyìí ni ọ̀rọ̀ ìwọ náà ó yẹ kó lè mú tiẹ̀ mbẹ̀. Ó yẹ kó lè rí tiẹ̀ mú nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ó yẹ kó lè rí tiẹ̀ mú. Ó yẹ lè rí tiẹ̀ yé. Ìjọba jẹ́ tiẹ̀ wọ́n náà mọ́ ọkọ̀ tó bẹ̀ ṣe. Ìwọ tó jọ ọmọ kéwù tó bá ẹni tó gbọ́n ju ọlọ ni ọmọ bá sọ rẹ̀. Ó ní ọba sọ̀rẹ́. Má bá arìn dè. Má bá ẹni tí láká yẹn ń lò ẹ̀ arìn dè. Lọ́pọ̀ tiẹ̀. Má bá sọ rẹ̀. Má bá sọ̀rẹ́. Wọ́n á lò láká yẹn tiẹ̀ náà ni. Ìwọ olówó náà ọba ti rí pé èèyàn gọ̀ ẹjọ́ kàwé nílò tó ṣùgbọ́n gọ̀. Ó kọ̀. Má jẹ́ orí ọ. Má ti orí ọ. Ṣùgbọ́n fún lówó. Olówó. Torí pé ọ̀tọ̀ ni tí ó máa wí. Kò sì fi ṣe kà. Ó fi ṣe ká. Nígbà tí ò gbọ́n. Àti ògbọ́n. Àti láká yẹn lè òṣìṣẹ́. Làkàdé rẹ̀ ò ṣiṣẹ́. No service. Kò sójíṣẹ́ Ọlọ́run kan, àbánábí Ọlọ́run kan, àbí wòlíì Ọlọ́run kan tó lọ sàlẹ́sà tí ò gbọdọ̀ mọ́ gbọ́n. Ọlọ́run yìí rán dẹ̀nsẹ́, yìí rọ́pò ló ń sẹ́. Wọ́n yọrọ kò ló ṣẹ́ o. Lórí ìdílé yìí, Ọlọ́run ṣàánú fún wa. So ó nírú àwọn èèyàn táwa lè kó jẹ. Ṣé wá sí o? Irọ́ o, ẹni tá a ní ó ṣe wá sí o ló ní mímọ̀. Kì í ṣakéwì, àràkéwì wá sí. Ó máa jẹ ká ní. Máa jẹ ọkà ẹ. Jẹka. Jẹ́ka. Àrùn onífújì ń wá sí. Àrùn. Ọkọ̀ ní fújì omi ṣe wá sí irọ́ ni. Irọ́ ni. Àrùn tíátà wá sí. Àrùn tíátà wá sí. Àrùn wá sí. Àrùn wá sí. Wọ́n máa ṣe tíátà rẹ̀ kọ́ fi kú. Ìdájọ́ tọ́lọ̀ bá dálé ọ lórí òkú wa tọ́lọ̀. Ó kù àtọ́lọ́. Subhana rabbika.